Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé Mímó Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 15 títí dé 21. Ó kà báyìí: bí ẹ̀yin bá fẹ́ràn mi, ẹ ó pa òfin mi mọ́. Nígbà náà, èmi yóò wá béèrè lọ́wọ́ Baba, òun yóò sì fún yín ní olùtùnú mìíràn. Olùtùnú náà yóò máa bá yín gbé títí láé. Òun ni ẹ̀mí òtítọ́. Ayé kò lè gbà á, nítorí ayé kò mọ̀ ọ́n, bẹ́ẹ̀ ni kò rí i rí. Ẹ̀yin mọ̀ ọ́n, nítorí láti ìgbà tí ẹ ti wà pẹ̀lú mi, òun náà ti wà pẹ̀lú yín. Ṣùgbọ́n ní ọjọ́ kan yóò wọ inú yín láti máa gbé ibẹ̀. Èmi kò ní fi yín sílẹ̀ láì ní olùtùnú, kí ẹ má dàbí ọmọ tí kò ní òbí. Rárá o, mo tún ń tọ̀ yín bọ̀. Nígbà díẹ̀ sí i, ayé kì yóò rí mi mọ́, ṣùgbọ́n ẹ̀yin yóò rí mi. Nítorí tí èmi wà láàyè, ẹ̀yin yóò sì wà láàyè pẹ̀lú. Ní ọjọ́ náà ni ẹ̀yin yóò mọ̀ pé èmi wà nínú Baba mi, àti ẹ̀yin nínú mi, àti èmi nínú yín. Ẹni tí ó bá ní òfin mi, tí ó bá sì ń pa wọ́n mọ́, òun ni ẹni tí ó fẹ́ràn mi. Ẹni tí ó bá sì fẹ́ràn mi, a ó fẹ́ràn rẹ̀ láti ọ̀dọ̀ Baba mi. Èmi ó sì fẹ́ràn rẹ̀, èmi ó sì fi ara mi hàn fún un. Júdásì, kì í ṣe Júdásì Ìskáríọ́tù, wí fún un pé, Olúwa, èéha ti ṣe tí ìwọ ó fi ara rẹ hàn fún wa, tí kì yóò sì ṣe fún aráyé? Jésù dáhùn, ó sì wí fún un pé, bí ẹnìkan bá fẹ́ràn mi, yóò pa ọ̀rọ̀ mi mọ́. Baba mi yóò sì fẹ́ràn rẹ̀. Àwa ó sì tọ̀ ọ́ wá, a ó sì ṣe ibùgbé wa pẹ̀lú rẹ̀. Ẹni tí kò fẹ́ràn mi ni kò pa ọ̀rọ̀ mi mọ́. Ọ̀rọ̀ tí ẹ̀yin ń gbọ́ kì í ṣe ti èmi, ṣùgbọ́n ti Baba tí ó rán mi. Nǹkan wọ̀nyí ni èmi ti sọ fún yín nígbà tí mò ń bá yín gbé. Ṣùgbọ́n olùtùnú náà, Ẹ̀mí Mímọ́, ẹni tí Baba yóò rán ní orúkọ mi, òun ni yóò kọ́ yín ní ohun gbogbo, yóò sì rán yín létí ohun gbogbo tí mo ti sọ fún yín. Àlàáfíà ni mo fi sílẹ̀ fún yín, pé àlàáfíà mi ni mo fi fún yín, kì í ṣe bí ayé ti fi fún ni. Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ má sì ṣe jẹ́ kí ó wárìrì. Ẹ̀yin ṣáà ti gbọ́ bí mo ti wí fún yín pé èmi ń lọ, èmi ó sì tọ̀ yín wá. Ìbá ṣe pé ẹ̀yin fẹ́ràn mi, ẹ̀yin ìbá yọ̀ nítorí èmi ń lọ sọ́dọ̀ Baba, nítorí Baba mi tóbi jù mí lọ. Èmi sì ti sọ fún yín nísinsìnyí kí ó tó ṣẹ, pé nígbà tí ó bá ṣẹ, kí ẹ lè gbàgbọ́. Èmi kì yóò bá yín sọ̀rọ̀ púpọ̀, nítorí ọmọ aládé ayé yìí wá, kò sì ní nǹkan kan lòdì sí mi. Ṣùgbọ́n nítorí kí ayé lè mọ̀ pé èmi fẹ́ràn Baba, gẹ́gẹ́ bí Baba sì ti fi àṣẹ fún mi, bẹ́ẹ̀ ni èmi ń ṣe. Ẹ dìde, ẹ jẹ́ kí a lọ kúrò níhìn yìí. Ìlérí ẹ̀mí mímọ́. Nínú àyọkà wa ti òní, Jésù Kristi ṣèlérí pé Bàbá yóò rán ẹ̀mí mímọ́ wá sórí àwọn tirẹ̀. Ẹsẹ̀ 16 sí 17 àti ẹsẹ̀ 26. Kíyèsí àwọn orúkọ tí a fún ẹ̀mí mímọ́ àti iṣẹ́ rẹ̀. Ẹ̀mí òtítọ́ ni olùtùnú, yóò kọ́ wa, yóò sì rán wa létí ohun gbogbo. Jésù wí pé a ó pa ọ̀rọ̀ òun mọ́ bí a bá fẹ́ràn òun. Nígbà náà ni a ó lè gbádùn ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan pẹ̀lú Bàbá àti òun. Ẹsẹ̀ 20 sí 23. Ìṣọ̀kan ṣe pàtàkì kí ẹbí tó dúró dáradára. Òpó ìṣọ̀kan yóò tò,
bí ó ti yẹ nígbà tí gbogbo wa bá ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Jésù ni orísun àti àlàáfíà pípé. Má ṣe jẹ́ kí ọkàn rẹ dàrú nítorí ìṣẹ̀lẹ̀ àti ìròyìn búburú gbogbo. Kí ni òtítọ́ tí Jésù sọ nípa ayé rẹ̀ tí a ní láti kíyèsí, kí a sì máa múlò ní ẹsẹ̀ 30? Má ṣe gba nǹkan kan ti èṣù láàyè nínú ayé rẹ. Ìfẹ́ sí Ọlọ́run ni okùnfà ṣíṣe bí Ọlọ́run ti fẹ́. Àdúrà. Olúwa, jẹ́ kí ìfẹ́ rẹ máa pọ̀ sí nínú mi lójoojúmọ́, kí ó sì máa rú mi sókè láti ṣe ìfẹ́ rẹ títí láé. Àmín.